ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Angwa Mọ́gàjí nílùú Kaduna nípínlẹ̀ Kaduna lọ́jọ́ Wednesday ọjọ́ kẹtàdínlógún nínú oṣù kẹfà. Ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ gan-an. Ìdí èyí la fi ń pe ọmọ Yorùbá sí àkíyèsí. Wọ́n lè délẹ̀ Yorùbá, gbogbo òṣì tí wọ́n ń ṣe yẹn náà tí ló mọ́. Tí wọ́n bá délẹ̀ Yorùbá, wọ́n á dá a mọ̀. Nígbà tí wọ́n jí àwọn ọmọ Chibok tí wọ́n jí wọn kó ní North láyé Jonathan, ìtànsán náà ni pé wọ́n lè gbé sára wọn kọjá mọ́ṣáláṣí, kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Wọ́n jí àwọn ọmọléèwé kó ní Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, wọn àti rí wọn gbà padà. Kò dẹ̀ lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Eré wo ni àwọn gómìnà wa sá lórí kó má bàa ṣẹlẹ̀? Àwọn kan sọ pé àló lọ́rọ̀ òṣèlú nú. Àwọn olóṣèlú ń fi kíní yìí ba ayé ara wọn jẹ́ ni. Àwọn kan ní rárá o, ọ̀rọ̀ ẹ̀sìn ni. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, àwọn gómìnà bízì, wọ́n ń campaign. Kò dẹ̀ lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ó ti ṣẹlẹ̀ àti rí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Kaduna tí mò ń sọ yìí, ó lákìíyèsí kan pàtàkì tí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ dáadáa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní àwọn ṣetán láti fi ẹ̀mí àwọn lélẹ̀ torí pé àwọn gbọ́dọ̀ rí àwọn ọmọ yìí jí wá padà kó wálé. Now àwọn ọmọ yẹn yìí wà ń bẹ̀ o. Wọ́n á lè fi ẹ̀mí ara wọn lélẹ̀, ọ̀rọ̀ òṣèlú ni o. Kò possible o. Wọ́n busy, activities sì ń lọ lórí ọ̀rọ̀ òṣèlú. Now a sọ pé gómìnà ló jí wọn kó. Ìta sọ ni pé gómìnà ò rí wọn gbà padà. Bó o láyé àwọn tẹ́jí kò ṣe ní dàbí ayé àwọn Chibok girl. Ìtò ṣẹlẹ̀ ń Kaduna, ó bani lọ́kàn jẹ́ gan. Kírú ẹ̀ ò mọ́ bá a tún ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Bá a ṣe nírú èyí tó ṣẹlẹ̀ fún bí Chibok kò lè ṣẹlẹ̀ ló jẹ́ ká mú eléyìí wá. Wọ́n dojú ìbọn kọ ọmọ kéékèèké mẹ́rin, ìyẹn àwọn afẹ̀míṣòfò yìí, àwọn heartless people yìí. Wọ́n dojú ìbọn kọ ọmọ mẹ́rin tí wọ́n kọjá ọmọ ọdún 4 sí 7. Wọ́n dẹ̀ pa àgbàlagbà 5 ní Kaduna pẹ̀lú ìbọn. Wọ́n dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn léṣe. Àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí, kò sí nǹkan míì tó ṣẹlẹ̀ ju pé wọ́n lọ bá àwọn èèyàn kẹ́dùn àwọn tí èèyàn wọn ṣaláìsí. Wọn ò sì mọ̀ pé àwọn agbébọn wà nítòsí. Ìṣẹ̀lẹ̀ ibẹ̀ ni pé àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n dojú ìbọn kọ yìí, ṣé irú àwọn tó dojú ìbọn kọ àwọn ọmọ kéékèèké yìí ló yẹ kán máa rí àánú gbà lọ́dọ̀ àwọn ìjọba olóṣèlú láyé democracy, kán máa pè wọ́n ní repentant bandit? Ọmọdé là ń sọ nípa èyí. Àwọn ọmọ tó wà nínú igbó lọ́wọ́ Ògbómọ̀ṣọ́ tí wọ́n jí kó l'Ògbómọ̀ṣọ́, kí la mọ̀ tó ń ṣẹlẹ̀ sí wọn? Àwọn tí Gumi ní kákọ́ bá a ṣe máa bá gbé, àwọn ni wọ́n yìnbọn pa ọmọ kéékèèké, kì í ṣe àgbàlagbà nìkan mọ́. Ṣé Gumi tó ń sọ̀rọ̀ ó ní bẹ̀rù Ọlọ́run? Ṣé Ọlọ́run ló ń gbèjà lóòótọ́? Ṣé ẹ̀sìn Islam tó sọ pé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ gbà àti ṣàríà, ṣé n tó kọ wà nìyí? Ṣé Islam ni Gumi ń protest àbí àwọn agbésùnmọ̀mí? Now àwọn àgbààfà ti jáde sí Gumi léyìí tí wọ́n ń jẹ́ kó máa yé wa wípé kì í ṣe Islam ni Gumi ń protest. Ẹ já kù mbẹ̀ ká padà sọ́dọ̀ àwọn ọmọ tí ẹ dojú ìbọn kọ. Ṣérú Gumi ó yẹ kó máa rìn kó máa yan fanda
ẹni tó ń gbèjà àwọn agbésùmọ̀mí tó dẹ̀ ń sọ wípé ìjọba ò lè pa wọ́n, wọ́n mọ ibi tí wọ́n wà, kíjọba ṣe nǹkan tán bá fẹ́ fún wọn, láwọn tó ń pa ọmọ kéékèèké ẹ̀jẹ̀ ọ̀run. Ah! Ah! Repentant bandit tá à ń sọ yìí, tíyàn bá jẹ́ ìkà ayé àti tọ̀run, agbésùmọ̀mí àti afẹ̀míṣòfò, pàápàá jùlọ àwọn darandaran tí wọ́n ń gèèyàn lọ́wọ́ lápá, tí wọ́n fi màálù ba nǹkan ènìyàn jẹ́, ṣé wọ́n yẹ lẹ́ni tó yẹ kó wà láyé? Gbogbo ìjọba wa yìí, gbogbo àwọn ìpínlẹ̀ tí wọ́n ń fún àwọn pípù yìí ní freedom, ó yẹ ká fura sí wọn. Aráàlú ni ó tún gbà ṣọgọ́rùn tí wọ́n lọ dìbò fún wọn. Àwọn tó ń sponsor àwọn báńdíìtì ẹ̀ tún dìbò fún wọn. Àwọn ọmọ tí ò jọmọ ọdún 6 sí 7 lọ kán dẹ̀ pa wọ́n pẹ̀lú wọn. Ẹ jẹ́ n pè yín sí àkíyèsí ọmọ Yorùbá, eléyìí tó ń ṣẹlẹ̀ yìí, a ní ṣòfò ọmọ, a ní ṣòfò ara wa. Bá a bá tún ní ṣe bí ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń ṣe é, kò kàn wá, eléyìí tó ń ṣe lọ́dọ̀ wa yìí, ó lágbára, ó dẹ̀ léwu. Bí wọ́n bá wá gbérú ẹ̀ wá, kí lẹ̀ ẹ́ ṣe bí wọ́n ṣe ń pa àwọn ọmọ kéékèèké yìí? Ṣé ẹ múra lẹ̀? Ariwo tí ìkànnì wà fún nìyẹn o, bitter truth ni o. Agbádá tá à ń dà kiri yìí, patí ẹbọ tá à ń jẹ kiri yìí, ṣe ń lókù. Láyé Jonathan ní 2013, ọmọ Yorùbá ẹ máa gbọ́ o, eléyìí tó jọ ti Chibok ọ̀tọ̀ ni o, ṣùgbọ́n eléyìí gangan ní 2013 ní ọjọ́ 6 oṣù keje, àwọn Boko Haram yìí wọ́n kọlu government secondary school ní Mahmudo ní Yobe. Ìbànújẹ́ tó tórú ẹ̀ láyé kò sí. Ẹ má sọ pé north ni o, torí pé kò sí tí wọ́n ṣe ní north tí wọn ò gbé lọ middle belt, tí wọn ò tí ì fi lọ̀ wá ń bí nílẹ̀ Yorùbá. Àwọn aláìlẹ́rìí ọkàn, bàbá wí tán wọn á ní kì í ṣe ọmọ Nàìjíríà ni wọ́n, kí wọ́n ń ṣọmọ Nàìjíríà, Fúlàní Nàìjíríà ń gbèjà wọn, Gumi, Sọ́tà àti gbogbo àwọn yòókù, kí ni wọ́n rí sọ sí? Bí wọ́n ṣe dé school tí mo sọ yìí, ìyẹn government secondary school ní Mahmudo Yobe, ìgboro ni o, kò jìnnà sí Borno àbí kò jìnnà síta. Wọ́n dẹ̀ kó gbogbo àwọn ọmọ iléèwé yẹn pátá, wọ́n kó wọn jáde. Ẹni tó bá rántí ọ̀rọ̀ yìí, omijé ó máa jáde lójú ẹ̀ bí mo ṣe ń sọ, toró bani nínú jẹ́, ó bani lọ́kàn jẹ́. Ìmúrasílẹ̀ fún ọmọ Yorùbá nípìnlẹ̀ṣẹ̀ ọgbọ́n lásìkò yìí. Olóyè Sunday Igboho ó ní ẹ fún mi láǹfààní, ẹ jẹ́ n máa fi ìrú ẹkùn, ẹ jẹ́ kí n máa fi ṣọ́ àwọn iléèwé, ṣùgbọ́n nítorí òṣèlú, kán má bàa sọ pé wọ́n fail, àwọn ò dẹ̀ sọ pé wọ́n fail. Èyí tó ṣe pàtàkì jùlọ ni kán dáàbò bo ẹ̀mí àti dúkìá, ṣùgbọ́n ojoojúmọ́ ní ìròyìn ìbànújẹ́ náà sì ń jáde. Orílẹ̀-èdè Nàìjíríà, ṣe é rántí nígbà tí wọ́n kó àwọn ọmọ iléèwé jáde àtàwọn olùkọ́ níléèwé government secondary school tí mo sọ yìí, wọ́n dẹ̀ yìnbọn fún gbogbo wọn. Àwọn ọmọ kéékèèké, àwọn ọmọ iléèwé, wọ́n yìnbọn lù wọ́n, ìbọn fa àwọn ọmọ kéékèèké lára ya pẹ́rẹpẹ̀rẹ. Àwọn ọmọ tó dágbére ńlé pé àwọn ń lọ ilé ẹ̀kọ́, àwọn ìyá wọn débẹ̀, wọn ò dá wọn mọ̀. Nígbà wo kálukú fẹ́ lọ gbókùú ọmọ ẹ̀, ìbọn ti fa àwọn ya pẹ́rẹpẹ̀rẹ. Wọ́n dẹ̀ tún ju bọ́ǹbù lù wọ́n, wọ́n tún jó iléèwé yẹn ráúráú láyé Jonathan ni. Pẹ̀lú gbogbo ìgbìyànjú Jonathan, àwọn northerners yìí tí wọn ò jẹ́ kó rí ìjọba ṣe yìí, tí wọn ò kọ̀ láti fi ẹ̀mí àwọn ọmọ wọn ṣòfò yìí, wọ́n padà lé Jonathan kúrò ńbẹ̀. Gbogbo ẹni tó lọ́wọ́ sí ńgbà náà ló mọ̀.
ṣùgbọ́n ẹ já fìyẹn lẹ̀. Àní ààbò dúkìá ẹ̀mí tá à ń pariwo, èyí tó ti wá mú tàwọn ọmọ kéékèèké mọ̀ yìí, tí àwọn pípù yìí wá dájú débi pé wọ́n ń dojú ìbọn kọ àwọn ọmọ kéékèèké. Ṣé lóòótọ́ ni pé wọ́n ní búùkù haramu ni ìwé kíkà, wọn ò fẹ́ western education? Ṣé torí ẹ̀ ni wọ́n ṣe ń jà lóòótọ́? Ṣé òṣèlú pé àwọn Fúlàní tí wọ́n tún ti ń jọba lórí àwọn Haúsá yìí, wọ́n ṣàfẹ́ jọba lórí Nàìjíríà? Mélòó ni wọ́n nínú population orílẹ̀-èdè Nàìjíríà? Ṣé torí ẹ̀ ni wọ́n ṣe ń kóra wọn wá? Ṣé torí pé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́sìn kan? Ṣé torí ẹ̀ ni wọ́n ṣe ń jà lóòótọ́? Kí nìdí pàtàkì tí Gumi fi ń sọ̀pọ̀tì irú àwọn agbésùmọ̀mí pé ká máa bá wọn gbé bàì tipátipá? Àwọn tó ń pa ọmọ kéékèèké wọ́n dẹ̀ ti wà láàrin wa káàkiri. A dẹ̀ ń sọ pé àwọn nǹkan tí wọ́n ń ṣe náà tì kò lè dọ́dọ̀ tiwa. Ẹ má jẹ́ kán tún gbérú pípa ọmọ kéékèèké dọ́dọ̀ wa o. Àwọn tí wọ́n lọ bá àyàn kẹ́dùn ni wọ́n padà nìyí o. Ìtàjẹ̀sílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà irú rẹ̀ ò sí lágbàáyé látọwọ́ àwọn afẹ̀míṣòfò Fúlàní. Yorùbá àní ṣòfò ọmọ. Ibi tọ́rọ̀ ń lọ yìí ṣé kò sú wa ni? Tó fi jẹ́ pé a pe àpérò, àwọn ọba wa ò pe àpérò, wọn ò pe àwọn jagunjagun wa tí wọ́n mọ̀ nípa inú igbó. Kí ló dé? Ṣé ó le fún ìjọba láti sponsor àwọn ọdẹ ìbílẹ̀ ni àbí kò sí nínú òfin? Bí ò bá sí nínú òfin, kí ló dé tí wọn ò lè fi sí lásìkò yìí kí ètò ààbò aráàlú kó lè bá a pé pérépéré? Ṣé lóòótọ́ àbí ṣé lóòótọ́ ọ̀rọ̀ òṣèlú ni? Tó bá jọ́rọ̀ òṣèlú náà, kí ló dé tí ẹ̀yà kọ̀ọ̀kan ò lè dáàbò bò, kán lo ìlànà ìdáàbòbò fún àwọn èèyàn wọn? Ṣé àwọn ọmọ Yorùbá àbí ọmọ Nàìjíríà gbọ́dọ̀ máa kú fún àwọn olóṣèlú tí wọn ò tí ì rẹ́dì, tàbí tá a sọ pé wọn ò mọ̀nà àbáyọ láti dáàbò bo aráàlú? Ẹ̀yin ọmọ Yorùbá, bíi ìṣítí lọ̀rọ̀ yìí fẹ́ni tó bá wù kó gbọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtá fi ẹ̀mí ara ẹni lélẹ̀ àti ẹ mú mi ẹ káwọn ọmọ lẹ̀, tí àwọn ọlọ́dẹ tí ń ṣetán láti gba àwọn ọmọ lẹ̀ ò dẹ̀ rí ojú rere yín tàbí àwọn ẹ̀ṣọ́ aláàbò ti aládàáni láti jẹ́ kí wọ́n wọnú igbó lọ tàbí láti gbàṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ọlọ́jọ́ dẹ̀ ń kájọ́ lọ. Torí pé àwọn ọmọ yìí gan, oògùn wo ni wọ́n ń fún wọn nú igbó, oúnjẹ wo ni wọ́n ń fún wọn nú igbó? Gbogbo ẹ̀ kò kan aráàlú o. Èyí tó ṣe pàtàkì jùlọ ni ẹ bá wa kó wọn wálé, ẹ bá wa gbà wọ́n kalẹ̀ kẹ́mi èṣù tó wọnú wọn, kí ẹ̀mí àsìtánì tó wọnú wọn. Kán mọ̀ lọ yìnbọn pa àwọn ọmọ ọlọ́mọ bí wọ́n tún ṣe ń ṣe ní north. Kẹ́ ẹ tó mọ̀, wọ́n tún ti gbé àṣà yẹn délùú mi. Ṣé bẹ́ẹ̀ la mọ̀ bá lọ? Tó bá parí, ṣé wàá láwọn sọ̀rẹ́ńdà ni? Wọ́n wà ní kájọ máa gbé pọ̀. Àwa àti ta la ń pera wa ní wọ́n Nàìjíríà? Ṣé àwọn ẹni yìí? Ṣé àwọn Fúlàní? Ṣáwọn Fúlàní? Wàhálà wà o. Ọlọ́run nìkan ló lè kó wa yọ. Wàhálà gidi tí kì í ṣe kékeré. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o. Ẹ bá wa fi sí abẹ́ comment section. Kí lọ̀nà àbáyọ? Kí lọ̀nà àbáyọ tí wọn ò fi ní máa dojú ìbọn kọ ọmọ kéékèèké, àwọn ọmọ tí ò jọ ọmọ ọdún 4 sí 6 lọ? Kírú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 2013 láyé Jonathan, tí wọ́n kó àwọn ọmọ iléèwé jáde àtolùkọ́, tí wọ́n fìbọn fà wọ́n lára ya pẹ́rẹpẹ̀rẹ, tí wọ́n tún dáná sun wọ́n, tí wọ́n tún ju bọ́ǹbù lù wọ́n, tí wọ́n tún sun iléèwé. Kí ni ọ̀nà àbáyọ tí ò fi ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Mo kì í bẹ́ẹ̀ ṣe ń wò wá.